mo kí yín o àtúkù dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún àkọ́tún ìròyìn àkíkà tí ó wọ́n lákàkíyàn àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà lábẹ́ míì tájọ máa fi kẹ́kọ̀ọ́ tásìtì jọ máa fi máa bi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ máa gbọ́ ìròyìn ọ̀hún báyìí o lọ́ọ̀rì kìnìún láti ìpínlẹ̀ Katsina ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ àwọn kọ̀rọ̀wọ̀sí méjì kan o látàrí wípé wọ́n jí ọmọkùnrin ọmọ ọdún 12 kan gbé wọ́n tún gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún níbi àwọn òbí ọmọ náà bí wọn ò ṣe rí owó ìtúsílẹ̀ san o. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ìjọba ní abúlé Dankama níjọba ìbílẹ̀ Kaita ní ìpínlẹ̀ Katsina ọ̀hún. wọ́n ní iṣẹ́ rí àwọn kọ̀rọ̀wọ̀sí méjèèjì o wọn náà ló jẹ́ pé lọ́jọ́ 13 nínú oṣù kínní wọn náà ló jẹ́ pé wọ́n rán ọmọ yìí níṣẹ́ wọn náà ní ibẹ̀ ni àwọn kọ̀rọ̀wọ̀sí méjèèjì o wọ́n ti jí ọmọ náà gbé nígbà tí wọ́n ti jí gbé ńkọ́ kódà àwọn òbí rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọmọ ọ̀hún o nígbà tó sì fi di ọjọ́ karùndínlógún ní ọjọ́ méjì lẹ́yìn tí wọ́n jí ọmọ ọ̀hún gbé o wọ́n kàn sí àwọn mọ̀lẹ́bí ọmọ náà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé àwa láti jí ọmọ yín gbé o wípé ẹ sì san owó tó tó mílíọ̀nù márùndínlọ́gbọ̀n owó náírà 25 million naira ni àwọn òbí ìná bá ń gbára dálẹ̀ wípé ń bo ni àwọn ti fẹ́ rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ngbẹ́ owó adúrò owó ọ̀hún mílíọ̀nù márùndínlọ́gbọ̀n owó náírà 25 million naira náà ló jẹ́ pé wọ́n ṣáà ń bẹ àwọn ajínigbé yìí o wípé kí wọ́n jọ̀ọ́ jàre àwọn ò ní owó ṣùgbọ́n lẹ́yìn bí wákàtí mélòó kan lẹ́yìn bí ọjọ́ bíi mélòó kan tó jẹ́ pé wọn ò rí owó ọ̀hún san ló jẹ́ pé wọ́n rí òkú ọmọ náà ní tòsí ẹ̀bá agbègbè kan níbi tòsí bí tó ti jí ọmọ náà gbé tó ti ju òkú rẹ̀ wọ́n ti jù ú síbẹ̀ látàrí pé wọn ò rí owó wọn ò rí san fún àwọn ajínigbé o. ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Katsina CP Aliyu Abubakar Musa ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti kó àwọn méjèèjì àwọn kọ̀rọ̀wọ̀sí ọ̀hún Mukhtar Garba tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Auta àti Yusuf Usman tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Kalawa tí wọ́n mọ̀ pé wọ́n o ní agbègbè ọ̀hún náà ló jẹ́ pé àwọn méjèèjì o wọ́n ti jẹ́wọ́ báyìí pé lóòótọ́ àwọn làwọn jí ọmọ ọ̀hún gbé nígbà tí àwọn òbí rẹ̀ táwọn ní kí wọ́n sanwó wọn ò sì mú wá ló jẹ́ kí àwọn ó gbẹ̀mí lẹ́nu ọmọ náà yóò ṣẹlẹ̀ nípínlẹ̀ Katsina. Láti ìpínlẹ̀ Èkó ilé-ẹjọ́ tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó tó ń rí sí ọ̀rọ̀ ìwà tó bá ní í ṣe pẹ̀lú ìbánilòpọ̀ lọ́nà àìtọ́ àti àwọn ìwà abẹ́lé míì òun náà ló jẹ́ pé ó ti ní kí ọmọkùnrin kan báyìí o kó máa lọ sínú ọgbà ìtúnirọ kó sáré lọ lo ọdún 21 wá ń bẹ̀ o ìyún Ọládòsù Ṣákírù wọn ni àáfàá kọmọ̀ńkéwù òun náà lọ́ládòsù Ṣákírù yìí o òun náà ló jẹ́ pé ní ńṣe ló ṣe ó fi tipátipá bákan náà àwọn ọmọ ilé kéwù rẹ̀ ọmọ ọdún 13 ó fi tipátipá bá alájọṣepọ̀ nígbà tó ní ìdájọ́ ilé ẹjọ́ ọ̀hún Ramon Oṣòdì tí ó máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ mìnìṣó tí ń bẹ níwájú ilé ẹjọ́ látàrí ẹ̀sùn ilé ìtànmú àtakò àfáà Ṣákírù Ọládòsù wípé ó fi tìpá ti kúkú ó fi bá ọmọléńjẹ ọ̀hún ìyẹn ọmọ ọdún 13 tó jẹ́ ọmọlé kéwù rẹ̀ gangan ó ní erin tiẹ̀ ǹjẹ́ kókó abẹ́rẹ́ rẹ̀ ní o wọ́n á ní kí ó máa lọ lògbà o nínú ọgbà ìtúnirọ̀ báyìí fún dídí ọdún 21 kó sáré lọ wò wá ń bẹ̀ o látàrí ìwà láabi eléyìí tó wù wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 17 nínú oṣù kẹta lọ́dún 2023 ọlọ́run mọ̀jẹ̀ tí wàá ta ọ̀ wọ́n ní òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ o nígbà tí wọ́n tún gbé ọ̀rọ̀ ọ̀hún padà tí wọ́n tún gbé déwájú ilé ẹjọ́ ní ọjọ́ 6 nínú oṣù kẹsàn-án lọ́dún 2024 òun náà ló jẹ́ pé àáfàá Ọládòsù Ṣákírù ní mọ̀ ń bẹ̀bẹ̀ wájú ilé ẹjọ́ wípé lóòótọ́ òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án ní ṣùgbọ́n kí ilé ẹjọ́ kó ṣíjú àánú wò òun wípé kán jọ̀ọ́ jàre nígbà tẹni tó jagbẹjọ́rò rẹ̀ tí òun náà tí ó ní kí ilé-ẹjọ́ kó ṣíjú àánú wò wípé òun níyàwó méjì àti àwọn ọmọ pé kán jọ̀ọ́ jàre láti rí ẹni tí ó máa tọ́jú wọn ṣùgbọ́n onídàájọ́ fún ìjọba agbèfọ́ba agbẹjọ́rò fún ìjọba arábìnrin Bùkọ́lá Ọ̀kẹ́owó ara òkìlẹ̀ ẹjọ́ kí wọ́n gba ẹ̀bẹ̀ rẹ̀ wípé kò ròyìn o kó tó di pé ó lọ ń hùwà láabi ọ̀hún ṣùgbọ́n nígbà tí onídàájọ́ Ramon Oṣòdì tí ò gbàgbẹ̀rẹ́ tí ó máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní kí àáfàá Ṣákírù Ọládòsù fún ìwà láabi ìwà aládàáda ilé tó wù kó lọ mọ́ lògbà nínú ọgbà ìtúnirọ̀ fún odidi ọdún 21 kó lọ fàṣọpín pé rògbò ọ̀bà ń bẹ̀ yín ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó.
lákòótán ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi lásìkò yìí náà ló mọ̀ gbomijé lójú ẹni ọlọ́run mọ̀jà bí n tí ó gbẹ̀mí wa lọ́mọ o wọn ní ọmọkùnrin kan lélẹ́yìí ọmọ ọdún mẹ́tàlélógún òun náà ló mọ̀ fi àdá ló fi gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ o ní ìjọba ìbílẹ̀ Sápẹ́lẹ́ nípínlẹ̀ Delta wọn níṣẹ́ rí ọmọ yìí gangan náà ní pé agbègbè Àmúpè ní ìjọba ní agbègbè Sápẹ́lẹ́ ọ̀hún ní ọjọ́ ìsinmi tó jẹ́ ọjọ́ 12 nínú oṣù kínní ọdún 2025 yìí wọn ní ọ̀rọ̀ ló mọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àti bàbá rẹ̀ nígbà tó ní kí bàbá òun o kó fún un ní owó tó tó ẹgbẹ̀rún 5 owó náírà àbá rẹ̀ sì ń bi pé kí ni tó fẹ́ fowó ṣe o tó ò bá ti owó tó bá fẹ́ fowó ṣe tí ò bá ti nítumọ̀ tí ò sì nídìí dákun kó òun wájú mi wọn ní eléyìí gan ló mú ọmọ yìí kó wọ̀ ọ́ mọ́ bàbá rẹ̀ lọ́wọ́ tó sì fi ìbínú ẹ̀ lọ fa àdá yọ wọn ní àdá òun gangan ló fi ṣá bàbá rẹ̀ ní àṣà yánnayànna tó fi di pé ẹlẹ́mìí gbà lẹ́nu bàbá rẹ̀ wọn ní àwọn èèyàn wọ́n gbìyànjú wọ́n gbé bàbá ẹ̀ lóní dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n gbà tó fi dọjọ́ kejì ọjọ́ 13 nínú oṣù kínní ọdún yìí wọ́n ní bàbá òun ó gbé kùrùgàjà ó dágbére fáyé ó dẹni àkọlẹ̀bò ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Delta SP Bright Edafe ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ńṣe ni ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé ọmọkùnrin ọ̀hún báyìí eléyìí tó hùwà láabi náà wọ́n ní ń bẹ ní àhámọ́ ṣùgbọ́n bàbá rẹ̀ ó ti kú wọn ní ọmọkùnrin ọ̀hún Sunday òun náà wọ́n pe orúkọ rẹ̀ ṣùgbọ́n báyìí ó ti wà ní àhámọ́ ní àgọ́ ọlọ́pàá bàbá rẹ̀ ó ti dẹni àná tiẹ̀ ó ti gbé kùrùgàjà ó ti dágbére fáyé. ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yẹn ṣinṣin gbẹ tí ṣe ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ títí gbà mí ìtàtùn ọ̀pàdé lórí ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV eré àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.